Ó kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wa pé a kú bójú ọjọ́ ṣe rí, mo kí ìyá, mo kí bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín, very dark lady, Zabby ọ̀gá ńlá. Èwo la mú wá fún wa lọ́jọ́ títí òní wípé ká jọ ṣe àgbéyẹ̀wò ẹ̀. Arákùnrin tẹ́ ẹ̀ ń wò lókè yìí, ẹ máa rí òun àti ìyàwó ẹ̀ tán jọ ṣe mùkẹ́mùkẹ́. Kí ló ṣẹlẹ̀ sí i? Ibẹ̀ gangan kọ́ la fẹ́ lọ lọ́jọ́ títí òní, bí òun ṣe wípé a fẹ́ gbàbẹ̀ wọlé ni, mi ò dẹ̀ ní gbà wá lákòókò. Ẹ lọ ṣe cup of tea yín, half cup ní kẹ́ ṣe o, ẹ má ṣe full cup torí mi ò ní gbà wá lákòókò bó ṣe lè wù kó mọ. Ẹ máa bá mi ká lọ, let's go. Ọmọkùnrin kan ló mọ̀ ṣàdédé bọ́lẹ̀ nu mọ́tò rẹ̀ ní pariwo wípé òun ò lè pàyà òun ò lè lò yá òun ti pa àbúrò òun bíi méjì òun lè pàyà òun mọ́. Àwọn ọ̀rẹ́ rẹ̀ ń fẹnu owó bò lẹ́nu má sọ bẹ́ẹ̀ mọ́ má bọ̀ wá wọnú mọ́tò má jájá. Ọkùnrin kan ohun tó dàbí pé ọmọ yahoo ni òun ni ń pariwo báyìí pé òun ti pa àbúrò òun bíi méjì òun ò tún lè pàyà òun o. Bóyá ńgbà tí wọ́n ní kó mẹ́jẹ̀ wá tí ò mú wá lórí rẹ̀ fi yí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tàkúkú ń wò pé bóyá oníyàwó ni wọ́n, ọ̀pọ̀lọpọ̀ wọn oògùn owó sáàmù ni wọ́n ṣe wọn kì í ṣe oníyàwó lásán wọn á tún mọ̀ pé wọ́n ní ìyàwó extra. Bẹ́ẹ̀ rí ẹ farabalẹ̀ gbọ́. I don't see my mother. You want to know something? You don't behave like this. I don't think you're my sister. Yeah. I don't see my mother. I don't see my mother. I don't behave like this. Don't see me agree on now. I'm not going to behave like this. You don't. Hey, no, as you say, as you don't get it, mama. Orí títì ló ti bọ́ síta tó ti ń ṣe àwọn tó pàyà wọn wà o àti ẹ̀mọ́ àwọn fámìlì kan tó jẹ́ wípé bí irú nǹkan báyìí bóyá ìṣẹ̀lẹ̀ náà ni bọ̀ kí la fẹ́ ṣe sí ìyá yẹn padà lọ ẹni tó tiẹ̀ jẹ́jẹ́ mi ni bẹ́ẹ̀ ni tí bá lẹ́jẹ̀ mi kò ń ṣọ̀rẹ́ mi ẹni tó jẹ́jẹ́ mi ìyá yẹn padà lọ ọmọ yẹn lo ìyá ẹ̀ bí àwọn nǹkan tá à ń wò yìí kò ń ṣe wípé bóyá fíìmù reality lélẹ̀ hàn dẹ̀ fi ṣe pé bóyá ọkọ̀ fẹ́ fi wọ́n fi ń ṣe kinní kan náà fọ́tò ẹ̀ ló ń gbé sí bíbá ìgbà tó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó ń kà tó bọ́lẹ̀ nínú mọ́tò pẹ̀lú àwọn ọ̀rẹ́ òní gbogbo wa wò yìí ọlọ́run ní já bí ọmọ tó jẹ́ pé òun ló máa gba ẹ̀mí wa á ti jẹ̀yà lórí wọn á ní jẹ̀yà lọ́wọ́ wọn lágbára lọ́wọ́ Elédùmarè èwo ni mo ní ká wá jọ gbé yẹ̀wò lọ́jọ́ títí òní ẹ ti ká kọ́kọ́ gbọ́ nǹkan tí bàbá wa Portuguese náà tó sọ kó tó di wípé mo ṣe máa wá gbé èyí tí bàbá wa yìí sọ tó kan Ìgbòho nínú ẹ máa bá mi ká lọ let's go there èmi máa massage ojú mi o kẹ́yìn máa wò kẹ́mi máa massage ojú mi bó ṣe wà ní let's go. I want to make a video about it. Portugal has announced that wearing a burqa is now illegal, or hijab, or whatever, or any masking of a person. You could be fined up to 4,000 or 3,000 euros. Fines start from 300 to 3,000 euros. And also, on top of that, if someone is being forced to wear a hijab or a burqa, could be in prison. So if a husband forces a wife to wear it, he could be imprisoned up to 3 years here in Portugal. Now, here's the deal with this. Portugal is Portugal. You want to come to Portugal because you want to be Portuguese. You want to be part of the splendor of Portugal. You want to be part of the people, the culture, the music, the life, the truth. That's what you want to be part of when you come to Portugal. I'm a Portuguese, and I'm proud. And I'm very proud of today. If you want to bring Portugal was founded over 1,000 years ago under Catholic Christian principles. The Templars rebranded under King Dennis III. When the Templars were fleeing persecution across Europe, where did they go to? Portugal. What do you think found Newfoundland and mapped Australia and all over the world? Portugal. Now, if people want to bring their ways from their failed state or failed country here, why would you bring something that's a total failure or a breakdown of a breakdown society or a breakdown culture that's fallen apart at the seams? Governments can't keep things running properly and want to bring that way of life here and impose it on others here and force others to accept that. No hell, no way, man. This is Portugal. And I want to make myself really clear here. Anyways, guys, I'm proud and I'm happy that Portugal is going to start leading the way. So is Ireland right now. And so is, what's the other one? Ireland and England right now are marching forward. Here,
visibly, from what I've been seeing, it's majority Portuguese already. So we'll see what happens, guys. I'm proud of Portugal. I'm proud of what they're doing, and I hope others could follow in suit. You go to Ireland to become Ireland. You go to Australia to become Australian. You adapt, you embrace, and you love. Peace and love. Now, let's move forward. Let's go there. Ìjígbé níbo ni ó wà? A máa gbọ́. Kí ni ìgbésẹ̀ tó kàn fún ìjọba Nàìjíríà láti gbé nígbà tí iná jó dé ojú kókó báyìí? Kí ni ìgbésẹ̀ tó kàn fún wọn láti gbé? Nínú fọ́nrán yìí náà la ó ti gbọ́. Kí ni ó ṣokùnfà oorun tí àwọn ọmọlẹ́yìn Kristi sùn pàtàkì jù àwọn tó wà lókè? Àwọn tí ohùn wọn ti kànkè. Àwọn tó jẹ́ wípé tí wọ́n bá sọ̀rọ̀ ohùn wọn á la àgbáyé já. Kí ni ó kùn wọ́n lórun ní àkókò yìí? A ó gbọ́. Gbogbo àwa àyànfẹ́ Ọlọ́run tó ń gbọ́ mi pátápátá, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ̀. Orúkọ mi ò yí padà, Evangelist Daniel Adéyẹrí Ìṣọ̀lá. Ẹ jẹ́ á bá mi pín, ẹ jẹ́ á fọ́n káàkiri, ẹ jẹ́ á fọ́n túká káàkiri. Now, ìjọba ilẹ̀ Amẹ́ríkà sọ wípé nínú ìwádìí àti gbogbo research àwọn èyí tí àwọn ń ṣe, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ̀ gan, ẹ máa pín kẹ́ ẹ máa like. Nínú research, nínú ìwádìí àwọn lórí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n ní àwọn governors 12 kan, àwọn gangan ni wọ́n jẹ́ bàbá àṣàlẹ̀, àwọn gangan ni wọ́n jẹ́ olùdásílẹ̀, àwọn gangan ni wọ́n jẹ́ agbátẹrù ìgbésùmọ̀mí ní orílẹ̀‐èdè yìí. Wọ́n wá ní tí àwọn bá kàn wọlé wá láti wá dojúkọ àwọn bandits kí àwọn dẹ̀ pa wọ́n kí àwọn dẹ̀ run wọ́n. Wọ́n ní àwọn máa rí iṣẹ́ yẹn ṣe ní òtítọ́ o. Wọ́n ní àwọn á rí iṣẹ́ àwọn á pa wọ́n tútú. But ìṣe ló dàbí ẹni wípé kí wọ́n gé nǹkan lórí. Ṣẹ̀rí tó bá tún gbòòrùn omi ṣẹ́ mọ̀ wípé a tún sọ jáde. Ìyẹn ni wípé àwọn bàbá àṣàlẹ̀ wọn nígbà tí wọ́n bá sì wà ń bẹ̀, tí wọ́n bá tiẹ̀ pa àwọn tó wà nínú igbórun, owó ń bẹ lọ́wọ́ wọn, agbára tún ń bẹ lọ́wọ́ wọn láti tún recruit àwọn míì. Wọ́n wá sọ wípé láìpẹ́ láì jìnnà àwọn máa fi ojú àwọn governors, àwọn máa fi orúkọ wọn àti píṣọ̀ wọn, àwọn máa forúkọ wọn léde kí gbogbo ọmọ Nàìjíríà lè rí àwọn ọ̀bàyéjẹ́. Ní ìgbà náà ni iṣẹ́ yẹn ṣe máa gbìnàyà. Reverend Ezekiel, èyí tí ó sọ̀rọ̀ tóhùn rẹ̀ kànkè, èyí tí gbogbo ènìyàn gbọ́, tí gbogbo kìíní yìí fi bẹ̀rẹ̀, níbo ló wà? À ń gbọ́ wípé wọ́n ti jí gbé, ṣé bó ṣe rí nìyẹn? Èmi gan sì ń ṣe gbogbo research láti bí àárọ̀ tí mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn, látàárọ̀ tí mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn ni mo ti ń ṣe research wípé ṣé lótìtọ́ ni? Àwọn kan sọ pé bẹ́ẹ̀ ni. So ohun tá a sì ń rí àìtí rí ìfìdímúlẹ̀ títí dìsín, ṣùgbọ́n a ò dẹ̀ tí ì mọ ibi tó wà títí dìsín, torí àwọn kan sọ pé àwọn sì ń pe nọ́mbà ẹ̀ títí dìsín, wọn ì tí get in touch pẹ̀lú ẹ̀. So ẹnìkan tí mo ní kó tiẹ̀ bá mi forward nọ́mbà bàbá yẹn gan títí dìsín yẹn ò tiẹ̀, ìyẹn náà ló ń sì ń pé kò tí ì lọ, yẹn gan ò tí ì bá mi forward ẹ̀. Ṣùgbọ́n tí ó bá jẹ́ wípé ní òtítọ́ àti lódodo ni wọ́n ti jí gbé, a jẹ́ wípé wàhálà wà ní orílẹ̀-èdè yìí o. Títorí wípé ẹnìkan ṣo tí a fojú sí lára lákòókò yìí tí ó jẹ́ agbẹnusọ fún àwa ọmọlẹ́yìn Kristi, títorí wípé àwọn CAN, mo sọ nínú fọ́nrán tó kọjá wípé àwọn ti já wa kulẹ̀, àwọn PFN ti já wa kulẹ̀, àwọn bàbá tí a fojú sùn lókè wọ́n ti já wa kulẹ̀. So bí àpò tiwọn, bí àkáǹtì wọn ṣe máa fẹ̀ sí, òun ni ó mumú láyà tiwọn. So àwọn ò ráyè ti àwa ọmọlẹ́yìn mọ́. So tiwọn ni wípé kí àwọn sá máa tóbi kan máa fẹ̀ sí. So ẹnìkan so tí a wá fojú sùn, èyí tí a nérò wípé ó máa jẹ́ agbẹnusọ, ó jẹ́ agbẹnusọ fún àwọn ọmọlẹ́yìn Kristi ní ìran yìí, òun la tún ti ń gbọ́ wípé wọ́n ti jí gbé yẹn. Tí ó bá wá jẹ́ wípé lótìtọ́ ni wípé wọ́n jí gbé, a jẹ́ wípé gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn Kristi ẹ múra. Ẹ tún wá gbọ́ eléyìí, ìdákẹ́jẹ́ kò lè ṣe ní àkókò yìí. Èyí tí àwa ọmọlẹ́yìn Kristi dákẹ́ ó ti tó. Mo ti rí àwọn kan tí wọ́n wá ń ṣe àtakò ní comment section. Wọ́n sọ wípé ṣé Amẹ́ríkà ló máa wá ràn wá lọ́wọ́ ni, a ò ṣe képe Ọlọ́run. Ẹ̀yin ti gbàgbé nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì pariwo ní Íjíbítì lọ́jọ́sí tí wọ́n kígbe sí Ọlọ́run. Ó ṣe jẹ́ Mósè lọ́lọ́run gbé dìde fún, ó ṣe jẹ́ ènìyàn lọ́lọ́run gbé dìde fún, ó ṣe jẹ́ ènìyàn lọ́lọ́run rólé agbára láti lọ gba àwọn kúrò nílẹ̀ Íjíbítì. Ọlọ́run fúnra rẹ̀ kò ṣe sọ̀kalẹ̀ wá. Ọ̀pọ̀ àwọn tó wá ń comment ní comment section yẹn, àpò àwọn tó wá ń sọ̀rọ̀ yẹn ló jẹ́ ni mo ṣàkíyèsí wípé ọpọlọ wọn kù díẹ̀ káàtó. Ó tún ṣe ní láàánú wípé àwọn ọmọlẹ́yìn Kristi náà tún wá ń comment jargons níbẹ̀. Wípé ṣé ìjọba Amẹ́ríkà wá jẹ́ Ọlọ́run ni ká ké pè, ṣọ́lọ́run ló máa sọ̀kalẹ̀ wá. Ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Egypt ẹ ti gbàgbé, kì í ṣe Mósè lọ́lọ́run rán sí wọn nígbà tí gbé wọn gòkè, nígbà tí gbé àwọn àyànfẹ́ gòkè.
kí ni ìgbésẹ̀ tó kàn fún ìjọba Nàìjíríà láti gbé? Tí ẹ bá ṣe àkíyèsí, wọ́n ṣe protest lókè ọya, wọ́n ṣe protest lọ́hùn. Kí ni protest wọn dá lé lórí? Òun ni wípé kí ìjọba Amẹ́ríkà má wá. Kí ni ó fà á? Torí pé àwọn gangan mùsùlùmí, àwọn gangan ni wọ́n wà ń díẹ̀. Kí ni ó ń fún wọn lágbára? Torí wípé Muhammed ti instruct wọn. Odidi Muhammed fúnra rẹ̀ ogun 83 ló jà, 83 wars ló gbé dìde kí ó tó fayé sílẹ̀. Pẹ̀lú bí ó ṣe ń ṣèṣekúṣe, pẹ̀lú gbogbo ìṣekúṣe ẹ̀, pẹ̀lú bí ó ṣe lọ fẹ́ ọmọ ọdún 6 tó bá sùn lọ́mọ ọdún 9, tí kò sí àpẹẹrẹ rere kan èyí tí a lè kọ́ lára Muhammed. Àṣẹ tó tún pa fún àwọn ọmọlẹ́yìn ni wípé kí wọ́n jagun ẹ̀sìn láti gba 72 virgins ní àlùjọ́nà. Ó sọ fún wọn wípé ó dára láti tàjẹ̀ ènìyàn sílẹ̀ jù láti dá ẹ̀mí èèyàn sí lọ. Ohun tó ń fún wọn ní agbára nìyí láti máa tẹ̀síwájú. Àìsíbẹ̀ bá máa rí wọn kí wọ́n máa ṣe Allahu Akbar, Allahu Akbar, kán dẹ̀ máa dú èèyàn. Àwọn àfáà kan jáde, àwọn ìmáàmù kan jáde, àwọn ṣèyíkì kan jáde, wọ́n wá ń sọ ìsọkúsọ, wọ́n wá ń sọ onírúurú ìsọkúsọ wípé àwọn mùsùlùmí náà ń pa, àwọn kìnnì kan náà ń pa, àwọn kìnnì kan náà ń pa. Ta ló yẹ kí wọ́n pa? Ta ló yẹ kán tàjẹ̀ sílẹ̀? Ká sọ wípé àwọn ọmọlẹ́yìn, ká sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀, ká sọ pé ní orúkọ Jésù kan náà fi ń tàjẹ̀ àwọn èèyàn sílẹ̀ ni. Èyí tó tóbi ọwọ́ yìí ń sìn, bá má ṣe ẹnìkan tó máa lè gbé Báíbù, torí àwọn mùsùlùmí á ti bẹ̀rẹ̀ ogun ní gidi gan, torí ohun tí a bí wọn bí nìyẹn. Ṣùgbọ́n nítorí pé ó jẹ́ àwọn ni ẹ rí pé wọ́n lè bẹ̀rẹ̀ sí ní jáde ńsìn láti máa wá dìfẹ́ǹdì ẹ̀sìn wọn. Àlàáfíà wo lẹ rí nínú ayé wọn rí? Ẹ wá rí wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní protest lókè lọ́hùn. A ò dẹ̀ gbọ́ ariwo pé wọ́n lọ da protest yẹn rú, a ò gbọ́ ariwo pé wọ́n lọ yin tága sí wọn, a ò gbọ́ ariwo pé wọ́n lọ fìbọn dà wọ́n rú. Ẹ rántí ọjọ́ kìíní àná protest tó ṣẹlẹ̀ ní Lekki Toll Gate, bí wọ́n ṣe lọ fi ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ ṣòfò. Ẹ jẹ́ kí àwọn ọmọ ọlọ́mọ jáde nísìnyí kí wọ́n sọ wípé wọ́n ń ṣe protest lórí nǹkan kan. Ẹ rí tí àwọn ọlọ́pàá máa lọ síbẹ̀ tán máa lọ yìnbọn mọ́ wọn, tán máa lọ yin tear gas mọ́ wọn tán láti tú wọn ká. Ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ lókè ọya, a ò rí ìjọba kan, a ò rí ọlọ́pàá kan kí wọ́n lọ dàrú. Ó túmọ̀ sí wípé orílẹ̀-èdè yìí ti pín sí méjì already. Kí a kúkú sọ wípé Northern Nigeria, Southern Nigeria, Northern Nigeria, Southern Nigeria. So tí ó bá jẹ́ wípé bí ẹ ṣe fẹ́ ṣe nìyẹn, dẹ́n kúkú bá wa pín. Ariwo tí àwọn kan kúkú ń pa nìyẹn tí ẹ fi bẹ̀rẹ̀ sí ní gbógun tì wọ́n. Ariwo tí àwọn kan ń pa nìyẹn tí ẹ fi bẹ̀rẹ̀ sí ní ní wọ́n lára, tí ẹ fi bẹ̀rẹ̀ sí ní pín wọn lójú. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, tí àwọn Yorùbá sọ wípé tí apá ò bá ṣe é ká, a máa ń san mórí ni, bí wọ́n ṣe mímọ́ bọ́n ṣe pòwe yẹn. Tí ẹ bá rí wípé kò ṣeé ṣe mọ́, tí ẹ bá rí wípé wọn ò fún yín láàyè láti ṣe nǹkan tí ó yẹ kí ẹ ṣe, bàbá, kò sí nǹkan tí ẹ lè ṣe, kò sẹ́ni tó máa yìn yín lọ́wọ́ wò. Bàbá, ẹ ṣe bá wa yọ ọ̀bẹ ti Nàìjíríà kí ẹ bá wa gé. Tí wọn ò bá fún yín láàyè láti ṣe nǹkan, because ọba tó jẹ́ tìlú tóró orúkọ rẹ̀ ò ní parẹ́ o. Èyí tó jẹ́ tìlú túbà náà, bàbá, orúkọ ẹ máa wà nínú ìwé ìtàn. Bàbá ṣé ò gbàgbé wípé àwọn kan ti rú lórílẹ̀-èdè yìí rí, àtèyí tó ṣe dáadáa àtèyí tó ṣe dáadáa, ayé rántí wọn lónìí. Bọ́lá Ahmed Tinubu, bàbá, kí ni wọ́n máa fi rántí yín lẹ́yìn ọ̀la? Ẹ gbọ́ àmọ̀ràn yìí nísinsìnyí, bàbá. Ẹ gbọ́ àmọ̀ràn tí ẹ̀yin bá kàn sọ wípé kẹ́yìn kan ṣe gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe, bàbá, tí ẹ bá kúrò ńbẹ̀ kò lè sí ìrètí kan fún Yorùbá mọ́, because àwọn èèyàn yìí ní mission, àwọn èèyàn yìí ní ìran. Èrèdí nìyẹn tí ìṣekúpani, èrèdí nìyẹn tí gbogbo jàgídíjàgan, èrèdí nìyẹn tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí fi ń ṣẹlẹ̀. Ẹ dẹ̀ má gbàgbé, ẹ̀yin ni ayé ń pariwo báyìí. Ẹ̀yin ni ayé ń pariwo báyìí. Nígbà tí Donald Trump fẹ́ sọ̀rọ̀, kò ṣe dárúkọ èmi, kò ṣe dárúkọ àwọn kan, ó ṣe jẹ́ ẹ̀yin ló dárúkọ, torí wípé aṣíwájú ogun dojúkọ bàbá. Ẹ bá wa yọ ọ̀bẹ tì í. Bàbá, ẹ má gbàgbé o, ní ọjọ́ kìíní àná ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ló ti a sọ. Bàbá, àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ o. ìbá ṣe wípé di ọmọ ẹlòmíì nílẹ̀kẹ̀ wà, bóyá lẹ̀kẹ̀ yẹn ìbá fìtì ẹ̀ dáadáa, bàbá lẹ̀kẹ̀ ò fìtì yín. Bàbá Sunday Igboho wà lẹ́yìn odi, ẹ ò rí nǹkan kan ṣe sí ẹ̀dẹ̀, sọ pé ẹ̀yin Yorùbá, ẹ sọ pé ọmọ Yorùbá ni yín. Okay. Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àti àwọn ẹlẹgbẹ́ mi, mo rò pé a máa rí àwọn tí wọ́n náání nǹkan tó jáde láti ìlú wọn, kò yé yín sìn. Lórí fídíò tí mo kọ́kọ́ play yẹn, ká gbọ́ nǹkan tí ó fà á tí àwọn oríṣiríṣi tó bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ tó fi dé orí Dubai, tàbẹ́gbọ́, tó fi dé orí Dubai. Àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ wo gangan ni Dubai gbé? Kó tó di wípé a lọ sí èyí tí Dubai gbé, ẹ jẹ́ ká gbọ́
èyí tó kọ́kọ́ ṣẹlẹ̀ ká tó lọ sí ìgbésẹ̀ tí Dubai tó gbé. Let's go there. Ours. Every ideal nightmare of a Muslim Europe will come true. They can be as mad as they want. I don't care. America will be a Muslim country. Russia will be a Muslim country. Islam will enter every house, inshallah. But we have to be a part of that change and never, ever apologize. We're unapologetic. Never, ever compromise. We're uncompromising. When people say that Islam is not compatible with Western society, with a pluralistic society, this is exactly what we are talking about. You have this imam who is just casually saying in the UK out loud that America is going to become a Muslim country, Russia is going to become a Muslim country, that Islam is going to enter every house. Now, I don't know about you guys, but when I hear that, I don't think of a missionary project. I don't think of Islamic proselytizing. I don't think of him referring to Muslims converting people over to Islam through love and acceptance, which, by the way, is not really a large factor in the growth of Islam. It's primarily driven by high birth rates. But he's clearly not talking about faith or personal belief. He's referring to a political takeover. His language is the language of conquest, and that is the language of people who think that the West is weak enough for them to come in and replace. The United Kingdom, where this imam is saying this, proves why they feel so bold enough to say this. Look at what's happening there. Nobody in America gets told any of this, but in parts of London and Bradford and Birmingham and Luton, the police won't even enforce basic laws if it risks community tensions. They have totally redefined the definition of Islamophobia to include race when Muslim is not a race. Their politicians have no backbone. They have no spine. They have entire neighborhoods where extremist preachers literally have more influence than the parliament. There are schools where kids are bullied for being too Western. Politicians as well as police and authorities have openly admitted that they don't talk about this, they don't say a word because they're terrified of offending the wrong people. It has gone beyond the idea of diversity. It has become a cultural surrender, and I'm sorry, the UK's done. There is no recovering from what has happened to the UK. And I already know that people are going to come in and say, oh, well, this imam doesn't represent all Muslims. Obviously, I know it doesn't. Most Muslims, or at least a lot of them, don't want any part of this ideology of the takeover, but this is the strain of political Islam. This triumphalist, we're going to dominate the West mindset is very real, and pretending that it doesn't exist is, again, exactly how the UK got caught flat-footed in the first place. Every warning was dismissed as racist or Islamophobic until the reality became too obvious to hide. And by the way, since the 60s, the UK's public opinion have continuously shown that they reject the influence of Islam in their society, and that they think the immigration policy has been horrible, and they think that too many people have been coming into their country, and their politicians did nothing. And I'm sorry, but this whole we're never going to apologize, we're never going to compromise, never water anything down in our religion, it's not religious devotion. It is, again, political absolutism. That is a vision of society where pluralism does not exist, where you cannot disagree, where you do not coexist with people, you overtake them. Nígbà tí àwọn tó bá rọra ń lò jàbù lọ ní tiwọn, ẹ̀rù máa ń bà wọ́n láwọn ibì kan. Irú àwọn nǹkan tí ìmáàmù yìí ń sọ, ṣé kò tó kí àwọn ọmọ nílùú kan rí ẹni tó lò jàbù kan ju igi fún kan sá lọ? Nígbà tẹ́ fẹ́ mú culture tiyín, tẹ́ fẹ́ fi wá pa ti èèyàn kan rẹ́, tẹ́ ẹ̀ mọ̀ wípé Ọlọ́run Allah gangan ó yẹ kó lè lágbára láti fi tọ́ wa lọ́kàn. Irú àwa tá fi Islam yìí sílẹ̀, ó yẹ kí Allah lè gba etí wa kó gba báyìí pé gbádà ló máa wọ jàbẹ, padà bẹ̀rẹ̀ sí ní mú tẹ̀síwá ẹ̀ kó máa kà á. Ẹ ṣe jẹ́ ká kó àwọn eléyìí láwọn ò fọn gbogbo sílẹ̀ fún Ọlọ́run, fún Allah. Wọ́n láwọn ò fi sílẹ̀. Bó kí ni wọ́n fi sọ ni pé àwọn ìlú tó appreciate ìjọmọ ènìyàn, tó appreciate orílẹ̀-èdè wọn, ó ń ràgàgà báyìí, ó ń ràgàgà bo àwọn ọmọ ìlú. Rather than àwọn tó jẹ́ wípé ṣe ló ń kíkà wa mọ ìlú, nǹkan ìgbà tó bá wù yín ni kò ṣe yín. Nǹkan kí nǹkan kó ṣáà má ti ṣe àwọn ẹbí tiwa, òun ni. Ẹ jẹ́ ká wá lọ gbọ́ nǹkan tí àwọn olóríire, àwọn tó ń ṣèlú, tó ń ṣe ìjọba wọn fún àwọn tó wà lábẹ́ wọn. Ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan tó sọ. Ká gbọ́ nǹkan tí àwọn ti Dubai, nǹkan tí wọ́n sọ. Ẹ lọ kà á nínú pépà Dubai. Mo ti rí bí ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta kó tó di pé mo fẹ́ gbé fídíò eléyìí pé ká jọ gbọ́. Ẹ má gbàgbé láti bá wa like, ẹ má gbàgbé láti bá wa like, ọ̀fẹ́ ni ó wà wájú yín bẹ̀, ẹ bá wa tẹ̀. Mo mọ̀ pé gbà mí wà á máa ń gbàgbé. Kọ̀ọ̀kan náà wá ní nǹkan kan, ẹ bá wa tẹ̀ like, ẹ bá wa share, ẹ bá wa fi comment tiyín sílẹ̀. Ẹ fa àwọn nǹkan yẹn náà ẹ fi ràn wá lọ́wọ́. Let's go there. Come on. They are not going to believe this. So the UAE have stopped giving scholarship to their citizens that want to study in the UK. And the reason they gave is unbelievable.
The UAE is saying that the UK have become too Islamic and they don't want their own citizens to go there and get corrupted with the kind of Islamic mentality that is now spreading all over the UK. Can you imagine that? UAE, United Arab Emirates, the home of Islam, is now complaining that UK have become too Islamic and they don't want their own citizens to go there and get corrupted. You can imagine that. You can imagine how terrible it has become in the UK. UK is gone. It is over, like irredeemably lost, over, done and dusted. Because irú nǹkan tó ń gbé bọ̀ ní Nàìjíríà yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nínú UK sìn mùsùlùmí ti jẹ́ 45%. 45%. Ṣé mo ẹ̀kọ́ ti fẹ́ lọ mú 50. On dẹ̀ ń try kí ló ń dẹ̀ fi ń try ní pé bọ́ọ̀ni sọ pé wọ́n lè fẹ́ cousin wọ́n lè fẹ́ this wọ́n lè fẹ́ that ọlọ́mọ márùn-ún ọlọ́mọ mẹ́fà on BC on try gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ fún wọn nínú ìwé wọn pé bẹ́ẹ̀ bá ṣe bímọ sí òun ni nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nìyẹn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwọn north yẹn nìyẹn ṣe understand ẹ̀ torí ẹ̀ nǹkan tí UK náà tó ṣì máa dà ní another century nobody knows ẹ understand nǹkan tí mo sọ but tó bá tiẹ̀ jẹ́ wípé nǹkan tí àwọn èèyàn ń gbà willingly but àwọn ló pọ̀ jù nínú ẹ̀ tó bá lọ sí àwọn ìlú ibì kan àwọn ló ń bí ọmọ sínú ẹ̀ kò ń ṣe wípé òyìnbó UK ló ń gbà bẹ́ẹ̀ yẹn but àwọn ló ń bímọ sínú àwọn ló ń kóra wọn wá by one way or the other tó ń bímọ sí tó tún fipátipá máa threaten àwọn ará ìlú tó bá níbẹ̀ sẹ́ wípé ẹ̀yin sẹ́ àti Amẹ́ríkà àti gbogbo Europe ó yẹ kó sọ fún mi irú ẹni yìí ní àwọn In Lisbon, Portugal, irú òfin yìí I have ṣọfẹ́ spoken. blame wọn ṣọfẹ́ dá wọn lẹ́bi àwọn ìlú tó ní ẹ má lò jáàbù mọ́ ẹ bá ṣe kinní kan kì í ṣe báwọn náà sún wọn débẹ̀ ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi ebi báyìí ni máa dúró sí ní ọjọ́ títí òní ọ̀pọ̀ ọ̀rọ̀ kan gbọ̀n afẹ́fẹ́ ló máa ń fẹ́ lọ èyí tí mo mú wá fún wa lọ́jọ́ títí òní ojú wo lẹ fi wò ó báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín ẹ bá wa fílẹ̀ nínú comment section ẹ fún àwọn ìlú tó appreciate àwọn ọmọ ìlú wọn ni o yàtọ̀ tó jẹ́ pé bí o pa bòde gba ògùn lẹ́sẹ̀ nǹkan tó bá wù yín ni kẹ́ fira yín ṣe kò yé yín sì bọ̀ ní ọ̀dọ̀ títí wa ẹ jẹ́ ká máa ní lọ́kàn wípé ká ṣe no to Sharia ẹ̀sìn tó bá wọn oníkàlùkù ló lè ṣe bọ̀ Sharia tó ń gbé bọ̀ yẹn èmi mo sọ fún yín lórí platform yìí ọ̀rọ̀ Sharia yẹn a máa sọ bí 60% la máa fi máa lọ́gùn ẹ̀ tèmi náà bá wá láyé ìgbà míì má lè wá pẹ̀lú ìrọ̀rùn gẹ́gẹ́ báwa ṣe nígbàgbọ́ wípé à ń lọ à ń bọ̀ ni bọ̀ tó bá ṣe dáadáa láyé ìsìn báyìí tó bá máa tún padà wá tó bá máa padà lọ fáínà wàá lọ sínú ọgbà ìtẹ̀rọ̀ àwọn nǹkan wo la ní lágbára láti lè fi gba ìran wa ṣé owó ni ṣé mímọ̀ èèyàn ni ṣé ọ̀rọ̀ ẹnu ni láti máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ṣé social media ni bẹ́ẹ̀mi àti ìbáṣejọ máa ń wo yìí bá ìjọ máa ń gbọ́ yìí tèmi máa ṣe ẹ máa wo tẹlòmíì ẹ máa sọ fáwọn ọ̀rẹ́ ẹ máa tún sọ fáwọn ọmọ àwọn máa gbọ́ nǹkan báyìí ẹ̀yin náà ń ṣèpolongo náà ní bá jẹ́ èèyàn kan èyí táwa náà lè ṣe òun náà làwa náà ṣe a dẹ̀ mọ̀ wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ojú ò tì wá torí pé kí ni ó ń gbọ́ gbogbo social media gbogbo nǹkan tí Yorùbá ń sọ lórí social media gbogbo ẹ̀ wọ́n bá gbé percentage ẹ̀ jáde fún yín ẹnu máa yà yín pé yé tó bá gbé tọmọ Ìgbò jáde tó bá gbé ti àwọn gbogbo ẹ̀ ló ní record àwọn tó ń mọ́nítọ̀ gbogbo ìlú oníkálukú èdè tá à ń sọ yìí tẹrò pé àwọn kan wà tó ń mọ́nítọ̀ ẹ̀ tó ń wò pé òkè kí ló ń sọ ní Ghana àwọn wo ló ń sọ̀rọ̀ nípa Ghana kí ló ń lò tó ń sanwó fún àwọn yẹn kò ń ṣe Bọ́lá Ahmed Tinubu àgbáyé ní àwọn tó ń ṣiṣẹ́ yẹn láyé ọ̀tọ̀ kò yẹ yín sìn lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa ẹ̀yin ni màmá bá èmi náà lẹ máa rí ẹ má gbàgbé láti bá a fi kọ́mẹ̀ntì tí yín sílẹ̀ ojú tẹ bá fi wò ó èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín very dark lady ọ̀gá ńlá Zari ire o ire kàbìtì one love bye for now.